Hello. Ẹ̀yin èèyàn mi, ó mà lágbára o. Wọ́n ní Dr. Lizzy, ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún kábíyèsí. Ó sọ̀rọ̀ fún kábíyèsí níbi tí kábíyèsí ti ń gbọ́. Ó ní kábíyèsí, òun fẹ́ sọ àṣírí kan fún yín. Ṣé ẹ rí Naomi tẹ́ fi ń ṣeré láàfin? Ó dàbí ìpẹ́ fi ń ṣeré. Mo mọ̀ pé lọ́kàn yín ẹ fi Naomi ṣeré, ṣùgbọ́n gẹ́gẹ́ bójú ṣe ń wo Naomi tó ń wo gbogbo ìṣe yín àti Naomi láàfin, pé the way tí Naomi fi ń ṣe, ó dàbí pé bóyá kò sí ìtọ́jú tó péye. Ó ṣe pé ìtọ́jú ká fún ní nǹkan, ká ra nǹkan gidi fún, ká kí ẹ̀ fún, ṣùgbọ́n nípa ti security, ó ní ó ní Lizzy, Dr. Lizzy, ó ní torí ẹ̀ ní òun ṣe ń sọ ẹ fi Naomi ṣeré. Ó ló dàbí pé ẹ mọ ọwọ́ ọ̀tún Naomi. Ó ní tẹ́ bá mọ ọwọ́ ọ̀tún Naomi, òun rí gbogbo oríṣiríṣi àwọn èèyàn tó ń sọ fún òun pé kábíyèsí ò mọ nǹkan tí òun gbé dání, ó mọ yí ọmọkùnrin Naomi yẹn. Pé wọ́n tiẹ̀ máa ń sọ sóhun létí pé òun gbọ́dọ̀ máa sọ, pé wọ́n sọ fún òun pé kábíyèsí ṣe ríru Naomi yẹn. Pé tí wọ́n rí pé kábíyèsí ò lè tọ́jú ọmọ yẹn dáadáa, pé kí àwọn gbà lọ́wọ́ kábíyèsí, kó àwọn tọ́jú ẹ̀. Torí kábíyèsí ó dàbí pé obìnrin ti pọ̀ fún kábíyèsí, kò wá lè mọ value Naomi. Pé bóyá sì torí ẹ̀ ni. Pé tó bá lè bá àwọn spin Naomi, kí Naomi fẹ́ àwọn, kí Naomi ṣì kìíní. Pé òun ní ẹ má dán wò. Ẹni tó ti bímọ rẹpẹtẹ fún kábíyèsí kò lè ever fẹ́ yín. Torí ìfẹ́ kábíyèsí ti wọ ọpọlọ ẹ̀ gan. Kò dẹ̀ lè fa àwọn ọmọ ẹ̀ sílẹ̀ pé kán mú yẹn kúrò, kán mú nǹkan burúkú kúrò lẹ́nu. Nítorí òun mọ ẹni tó súnmọ́ òun pẹ́kípẹ́kí ni. Òun ò jẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, kò tiẹ̀ ní gbọ́, kò tiẹ̀ ní gbà. Torí ilé ẹ̀ ní ibi báyìí, àwọn atakàn wá fẹ́ ọkọ ẹ̀. Káwa gan, kákan yára wa lọ́pọlọ, ẹni tó bá ní sùúrù nìkan ló lè jẹ èrè ibẹ̀. Pé ṣùgbọ́n Naomi, òun lè fọwọ́ gbárí fún pé Naomi ò ṣe èèyàn bẹ́ẹ̀. Ilé ọkọ ẹ̀ ló wà, kò lè ever fẹ́ yín. Wọ́n ní kì í ṣe àwọn èèyàn kọ̀ẹ̀kọ̀ẹ̀kọ̀, àwọn tó ní àwọn billions in pounds, tó ní millions in dollars. Pé òun ni àwọn tó ń ta sí Naomi, àwọn èèyàn kọ̀ẹ̀kọ̀ẹ̀kọ̀ rí, torí wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Wọ́n ní gbogbo ìta ń sọ láàfin, pé gbogbo ẹ̀ náà mọ̀. Gbogbo ẹ̀ náà mọ̀ pé wọ́n ní Naomi ó jẹ́ ọmọ gidi, ó jẹ́ ìyàwó gidi, ó dẹ̀ jẹ́ èèyàn gidi téèyàn lè fi máa proud. Wọ́n ní àwọn èèyàn náà sọ fún òun bẹ́ẹ̀ yẹn Lizzy. Bó wá sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ tọ́jú Naomi dáadáa. Ó lè mọ value Naomi o. Wọ́n ní ṣe ni kábíyèsí lànà tó ní ó ní bẹ́ẹ̀ ni. Ó ní gbogbo ìtàwọn olórí ń fi Naomi ṣeré láàfin yìí. Ó ní kábíyèsí, ó ní ẹ̀yin lẹ fà. Ó ló yẹ kí ó ti stop pé Naomi yìí o, ẹ má fi ṣeré mọ́. Ilé ẹ̀ ṣe pé ká fẹnu lásán sọ, kẹ mú concrete kíní security kẹ wà pẹ̀lú ẹ̀. Pé gbogbo yamayama tó ní wọ́n kidnap ẹ, wọ́n ṣe gbá wọn ṣàwọ̀. Ó ní àìní ìtọ́jú ni. Torí gbogbo àwọn tó ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n tún gbọ́ ilé wọn àti pé kábíyèsí, ọmọ yìí ò deserve gbogbo nǹkan tí ó ń rí ní ọ̀dọ̀ kábíyèsí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ wo ẹ̀gbọ́n ẹ̀ yẹn ń sìn. Tó bá jẹ́ ìyẹn uncle, tó bá jẹ́ pé uncle Naomi, tó bá pẹ́ ará àta tó jọ́kùnrin tó ní ìtara, ọkùnrin ará àta wọ́n máa ní bóyá ó fẹ́ bóyá ó nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ tó ń ta àwọn èèyàn lára. The way tí ó dàbí pé wọ́n fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ tó fi mú Naomi ní ààfin yẹn. Ọmọ ò tún lè jáde gbádùn. Kò ní lè bọ́ síta gbádùn.
ẹ̀rù máa bà á, ó máa wò fòfòfò pé bóyá wọ́n tún fẹ́ kidnap ọ̀. Kò lè lọ sọ́jà gbádùn, kò lè lọ ra nǹkan kan fún ara ẹ̀ gbádùn. Bọ́n ṣe máa ṣọ lójú ṣọ lẹ́sẹ̀ nìyẹn. And Kábíyèsí àti Naomi I don't know bí àìní fura nàbí bóyá nǹkan kan ó kàn escape mind wọn láti sọ pé àbí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ni we don't know, torí nǹkan tá à ń gbọ́ nu íńtánẹ́ẹ̀tì ó jẹ́ nǹkan tó bá fún wa, ó dẹ̀ jẹ́ nǹkan tó ń ká wa lára pé ṣé ó lè rí bẹ́ẹ̀ ṣá, ṣé ó wà bẹ́ẹ̀ ṣá. Tó bá wà bẹ́ẹ̀ ó mà yẹ kí a mọ, tó bá gbórí bó mà yẹ kí a mọ irú ètò tá a máa tò sí ọ̀rọ̀ yìí kó tó di pé Lizzy ẹgbẹ́ ẹ̀ ní ẹ̀yìn ọ̀nkùnrin tó sọ pé òun fẹ́ àmọ́ òun fẹ́ ṣe, ó jẹ́ nǹkan ìpalára, ó dẹ̀ jẹ́ nǹkan ìnira gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ ò tọ́lọ́run kó ṣàánú wa. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ kí Naomi kí wọ́n mú lókùnkúndùn torí Naomi ti gúdù jù, a lè fẹ́ kí Kábíyèsí lùzẹ̀ láàfin. Ó jẹ́ ẹni tí ó jẹ́ pé kí Kábíyèsí bá fi sílẹ̀ àbí kó fi Kábíyèsí lẹ̀, ó máa jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo wa torí a rí pé Kábíyèsí pàápàá jùlọ Kábíyèsí. À ń sọ náà pé Naomi bó ṣe wà yẹn kò yẹ kó lọ dúró sí irú àárín àwọn orogún bẹ́ẹ̀ yẹn. Naomi bó ṣe wà yẹn, oh my God, tó bá dá wà pé ó jẹ́ ọkùnrin kan obìnrin kan ló fẹ́, ọkọ kan aya kan ló fẹ́ Naomi, ẹ wá wo orú gbádùn tọmọ yẹn bá gbádùn torí ọmọ yẹn pẹ̀lú bó ṣe ń sọ́fà bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ó sọ́fà náà. Kábíyèsí ń tọ́jú ẹ̀ o, ká má ṣìra wa gbọ́ o, Kábíyèsí ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n inú fo àyàfo òun ni ìta ń sọ yìí, kí Kábíyèsí túbọ̀ bójútó ọ̀rọ̀ Naomi, kí ìpayà àti ẹ̀rù bíbà àti gbogbo ẹ̀ kó kí yẹn kó kúrò ní àárín òun àti Kábíyèsí, kí Kábíyèsí kán túbọ̀ wá nǹkan ṣe sí. Ẹ wóoru àtàná tán ti sọ pé wọn ò rí Queen Naomi, Ọlọ́run ló yé, Ọlọ́run ni olùṣọ́-àgùntàn ẹ̀, Ọlọ́run ló dẹ̀ máa tọ́jú ẹ̀ níbikíbi tó bá wà báyìí torí eléyìí lágbára, ó lágbára, ó jẹ́ nǹkan tó dùn wá gan-an. Ẹ ti kúrò ní jípa ń bẹ̀ àrùn ní sọ́lọ́jọ́ yóò lọ rè yóò bọ̀ rè lágbára Kristi. Àwọn áńgẹ́lì máa ṣe ìránṣẹ́ fún wọn, wọ́n máa ṣọ́ lójú, wọ́n máa ṣọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n a ní sọ wípé wọ́n ní fọ́lọ́runṣọ́ tó ń sọ ní fọ́lọ́runṣọ́ tó ní ẹ̀ òun máa fi okùn ọ̀gẹ̀dẹ̀ lọ́gùn ọ̀pẹ torí Ọlọ́run ń ṣọ́. A gbọ́dọ̀ wà very careful, ká wà very vigilant, gbogbo wa ní o, àti Naomi àti Kábíyèsí àti gbogbo wa kájọ bára wa sọ àsọyépọ̀ ọ̀rọ̀ kí omi má bàa lọ ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Òun ni ọ̀rọ̀ ìyànjú tí mò ń sọ. Despite pé Dr. Lizzy ó pe Kábíyèsí sákíyèsí láti máa sọ fún Kábíyèsí pé Kábíyèsí o, obìnrin yìí ó nídìí àbójútó. Ó ní ṣe ni Kábíyèsí la nílẹ̀ pé ó yà á lẹ́nu pé Lizzy lè sọ bẹ́ẹ̀ pé so Lizzy wọ́n ní Lizzy ó dùn gan, ó ń dùn bí Naomi ṣe ń sọ́fà ní pẹ̀lú àwọn obìnrin tó wà láàfin. Dídà ti Lizzy wọ́n ní Lizzy ni pé live and let live torí ọ̀gá ní ìyá múdà o. Irú Naomi bó ṣe wà yẹn tó jẹ́ pé ó ní live and let live ní live ẹ̀, ó lóun so like ó so jẹ́ nǹkan tí òun cherish lọ́pọ̀lọpọ̀ gan, so kò jẹ́ bó ṣe jẹ́ o. Òun mo ní kí n sọ fún wa, ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá gba ilé náà yẹ̀ wò, ká bára wa sòótọ́ ọ̀rọ̀, ká lè gbára wa nímọ̀ràn, ká gbára wa níyàn. A lè dúpẹ́ lọ́wọ́ Lizzy tó pé ó kú àkíyèsí láti pe Kábíyèsí láti fún Kábíyèsí ní àwọn ìmọ̀ràn wọn yẹn. Ààbò Ọlọ́run á dájú lórí wa o, a ní ṣubú dànù lórúkọ Jésù. Àjọṣepọ̀ Naomi àti Lizzy kò ní bàjẹ́ àti Kábíyèsí kò ní bàjẹ́. Bójú àwọn méjèèjì péré ni Kábíyèsí ti retain tó fẹ́fẹ́, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ìyẹn náà ti tó fún ọmọlúwàbí kí Kábíyèsí kán kóra wọn níjàánu nípa tóbìnrin.
ẹ má mọ̀ kí ṣe pé bóyá obìnrin ṣáá ni kẹ́ ṣáà máa gbé sí ààfin. Obìnrin wà, obìnrin dẹ̀ wà, àwọn obìnrin original ó wà, àwọn counterfeit wà, irú àwọn tí kábíyèsí kó jọ sáàfin tó jẹ́ pé wọ́n wà àti pa kábíyèsí lára àfi ogún kábíyèsí náà fi torí ẹ̀ wá síbẹ̀. Àwọn yẹn gangan ni àwọn tí à ń sọ tí wọn kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó jẹ́ pé ìpalára àwọn èèyàn ṣáá, ìpalára kábíyèsí àti Naomi. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n ti sẹ́ẹ̀tì ààfin yẹn dáadáa fún ìfọ̀kànbalẹ̀. Ẹ dẹ̀ dédé wá pé kàn kóra yín wá sí ààfin pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa bàjẹ́. Ọlọ́run ò ní fún Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ṣe o lórí kábíyèsí àti Naomi. In Jesus name, amen. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi fi ìtókù sí comment section, kẹ́ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa. Àmín.